Ṣorí èmi tí mo jókòó síwájú ẹ̀ yìí, I was born blind. Ọjọ́ kan ní iyì ọdẹ afífìlà pín tó bá di ọjọ́ kejì, olóògùn làwọn èèyàn máa pè. Ṣé ìlú ló máa ti gbọ́ pé ìyàwó yìí ní àlè báyìí? Nínú wọn mo fẹ́ fi bá yín sọ báyìí. Ibo lẹ́ ń tà sí. Ọmọ kan ṣoṣo tí mo bí nìyẹn. That's my only child. Intuition is a spiritual faculty that does not explain but simply points the way. Ojú inú mi ló gbé mi dé níbà. Owó tó máa ń ní èrí rẹ ló mọ fi sí tó dé fìlàsì. Tó bá wàá di lálẹ́, tó bá sùn, ọ yọ ewé, ó fi sápò rẹ̀, ó fi ṣù. Owó yìí ọ̀gbọ́dọ̀ ìyá ń gbà kọ̀ọ̀kan. Tó bá yà ọ́, ayé rẹ̀ bàjẹ́ yìí. Mo dáràn, ṣé bàbá náà kò ṣá? Ẹ ṣe bó ṣe wò yẹn, mo ní ìborúkọ owó ńlẹ̀. Èmi gangan ni Njàríbá. Ní mo tún ọkọ eríire ń gbà náà. Torí mo ti ń wọ ìwé rẹ̀ mò ń wọ wájú mi. Mo ti bẹ kaṣọ tuntun wá. Ìsì àmọ̀ ìwọ̀rú aṣọ báyìí, aṣọ tó yẹ mí tó dáa lára mi. Dáṣọ lọ. Níbo lo lórí ire àti olórí ibú ti ń ṣọ̀rẹ́ pọ̀ sọ fún mi. Nínú lọ́lọ́ sí àtàgbàkọ, èwo ló dánú méjèèjì. Ó pàkéjì ẹ̀sà kúrò ní. Ìwọ tó gbé ńgbà tí ìyá rẹ bí ọwọ́ rẹ̀ sísọ bí rẹ nù. Àti wá àti ní wọ́n kó yí papọ̀ ni. Ẹ wà abẹnú yín gbolẹ̀ wájú ni, fọbẹnú mi gbolẹ̀ wájú yín. Ọwọ́ ajẹran mi sòrò. Bàbá rẹ̀ Ló ti fẹ́ rí kí n ti ń pàwọ́ ọlẹ́kùn ni, ẹ̀rín ti ń dápè mí. Ewó tó pa yìí, bó ti ó wù kó lè pọ̀ tó, mo ń fi ewé mi kọ́lé mi. Mi ò fi ra mọ́tò. Tó bá fẹ́ ṣe ṣọ̀kíṣọ̀kí náà, o lè mú ní owó ni. Mi ò fi raṣọ o, mi ò raṣọ o. Lákùnrin kí wàá mo fẹ́ máa wọ̀. Kó fi jáde láyé ń tọ́ máa wọ̀ dé o. Lọ́jọ́ orí bí wọ́n ti sọ ọ́ torí mi mọ́mọ́ tí mo fi gbogbo ara mi sí. Mo jìyà pọ̀ kí n tó ṣe gbogbo tí mo ṣe yìí o. Ọjọ́ mo jẹ́ kí wàhálà mi ọjà sásán o. Jẹ́ n bówó bẹ́ẹ̀ mi yẹn ti sọ ọ́. Ẹ tún gbé mosquito net wá gẹ́gẹ́ bí ṣe yìí. Mo gbé wá o. Mọ́mí sọ pé èyí táwọn lò tẹ́lẹ̀ pé gbogbo ẹ̀ ló ti ní mo ṣe ní kí n bá wọn rà mí wá. Dáa, mo rí i pé ẹ tún gbé provisions náà wá. Ìgbà tí mo tiẹ̀ gbé provision débi báyìí, ìgbà tí mo fẹ́ gbé wọlé ní mi ò lè gbé wọlé wípé ó fẹ́ check ẹ̀. Protocol náà ń tẹ̀lé. Protocol ni. Ẹ̀gbọ́n àti Bọ́lá, ọ̀rọ̀ wà o. Ṣé mo pé yàrá ọ̀tọ̀ ni mo fi mọ́mì yín sí? Tó dé yàtọ̀ sí yàrá onídùn tó ń gbé tẹ́lẹ̀ táwọn bíi mẹ́jọ ń sùn bẹ̀ nítorí owó tẹ̀ ń san ni o.
àmọ́ báyìí new development ti wà. Development? Bẹ́ẹ̀ ni cherry maintenance yàrá tí mo fi mọ́ mi yín sí yẹn owó bẹ́ẹ̀ ti gbé pẹ́lí o 1,500 naira lè máa san sí lọ́sọ̀ọ̀sẹ̀. 1,500? Bẹ́ẹ̀ ni mọ̀ pé owó yẹn ká tó yọ gbá ká tó yọ àwo ká tó fi owó dí àwọn ọ̀gá wa lẹ́nu díẹ̀ náà ló máa kù nílẹ̀. Ọ̀gá wẹ́dà 1,500 ó pọ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀. Kò pọ̀. Ṣùgbọ́n bí ṣe wà yìí mi ò mówó dání tó bá ti di next week tí bá ti ń bọ̀ máa mú wá. Kò lè ẹ jẹ́ kí mọ̀mí yín sun yàrá onídùn wọ́n sẹ̀ yìí tó bá dẹ̀ di next week tẹ́ bá mú wá má dẹ̀ mú wọn kúrò ń bẹ̀. Ọ̀gá wẹ́dẹ̀ ṣàánú mi ìyá mi lẹ́ ń sọ̀rọ̀ nípa ẹjọ́. Kò sí nǹkan tí mo lè ṣe. Ẹjọ́ ní sùúrù. Kò sí nǹkan tí mo lè ṣe ó kọjá agbára mi. 1,000 naira tó kù lọ́wọ́ mi láyé lọ́hùn lélẹ̀ ẹ̀ẹ́dẹ̀jọ́ mi ṣe máa gbọ́kadà délé gan mi ò mọ̀ tí bá ti ń bọ̀ next week máa mú 500 naira tó kù wá ẹjọ́ bá mi gbádùn ìṣàánú. Sí wàhálà. ẹ ṣe ilé àtọ̀nà tí yín náà ní bàjẹ́ ẹ ṣe ẹ kú tọ́jú mi ẹ ṣe mọ́mì wá dà báyìí. wọ́n wà níbi yàrá tó máa ń wà. ayé bá mi kékeré ìyá mi ẹjọ́. Kò sí wàhálà. Ẹ tẹ̀lé mi. Ó yá súnmọ́ ẹ súnmọ́. Ẹ̀wọ̀n ni ká sùn. Lẹ́yìn ìgbà tẹ́ gbọ́dọ̀ náà tẹ́tún ní ká máa sún. Ṣáwa jẹ́ kíní ni ẹ̀dẹ̀ ní ká máa sún. Ọ̀gá ẹ jálọ. Ẹ ṣáà bẹ́ẹ̀ mi gbé 400 naira mi ni. Àkúmọ̀ nǹkan tẹ fòrò ọjọ́ yín ṣe tẹ́ fi ń ṣe kọ́ńdọ́kítọ̀. Ẹ̀kọ́ fáìn lásán. Bọ́lá babes, kí ló táwọn ọmọ yẹn ń fọ lóun látàárọ̀ rẹ̀ rẹ́sì fọ̀? Ẹ̀wọ̀n kéènì ni Tuesday mi ò ń dáyàn lóhùn lọ́jọ́ Tuesday. Òun ló ní airtime tó fi ń sọ̀rọ̀ mi ò dẹ̀ ní credit tí máa fi ṣe kí nìyẹn tí máa fi dá lóhùn. Obìnrin afẹ̀yìntàn lásán. Bẹ̀rẹ̀ tó wáyé pé mi ní ìsìn wá fèsì pé mi o. Ọ̀gá ìfìyẹn ẹlẹ́ ọ̀gá mi lẹ̀ yín jẹ́ o. Ẹ̀wọ̀n àkíní gbogbo èṣe ilé ẹjẹ́ ká lọ. Ẹ̀kọ́ dẹ́rìbọ̀dì dúró sí ìgbà. Ọ̀gá jọ̀wọ́ má ṣe doṣù pálóró. Ẹnugbẹ́ dìde náà. Gbàdúrà kó jí ni o eléyìí tó o ti máa ń ṣe ti pẹ́ tí o bá ti jí o máa gbé nǹkan ẹ̀. Kò sí àwọn tó ṣe mú kàn fún double jabbing lásán mà ní. Mi ò ná. Bọ́lá kí ló dé gan wàhálà gan tẹ̀ ti pọ̀ jù. Kí ló dé? Ọ̀gá kò ń ṣe bẹ́ẹ̀ wọ́n pé mi ò kí wá wàhálà o. Ìyá mi máa bọ́ sínú ọ̀pá sí bíbá yìí o. Ẹ wo. Àṣàmà kò ń ṣẹjọ́ mi ẹ̀wọ̀n pé mi ò kí wá wàhálà ń tá máàkì yìí o. Èrè yín mà ní mo bà ní kó bá mi gbẹ́rù sínú mọ́tò ni. Bá gbẹ́rù sínú bu ló bá yọ báàgì oníbáàgì. Níṣe gbèrò débi tí mo lọ báyìí mo realize pé kí nìyẹn báàgì ti sọnù. Bádé táwọn bá béèrè lọ́yẹ̀ pé báàgì oníbáàgì dà ló bá sọ wípé òun ti ta gbogbo ẹrù inú ẹ̀ double jabbing ni mo fún ó dẹ̀ dàkú. Kí ló wá fi kàn? Chama mi ò fi kọ́kọ́ ná o. Kò dẹ̀ sórúkà lọ́wọ́ ẹ̀. Chama mi ò ń wò wùkà. Bó ṣe wo yẹn ìyá part 1 ló ìfijẹ́ yẹn tó bá jí màá ṣe wá fi ìyá part 2 jẹ àwọn nọ́mbà gáréèjì jẹ fún wa àdẹ nígbà yẹn láàyè. Ìyá ẹ̀ ọmọ olè ò ní fún un ọlọ́njalè bàbá ìyá ẹ̀ wo ṣáàjì náà kó tó wá jẹ́ ìyá mi. Àwọn ọmọ táwa ti wá jẹ́ olórí. Láyé kò sọ́kọ̀ tó jọ. Ẹ̀mọ́ mi sí lórí ara kó jí. Tó bá ti jí kó jẹ́ wá jí ìyá part 2 lọ́dọ̀. Ṣé ó lè ṣe bẹ́ẹ̀ tọ́jú wa fún mi? A ó ṣírò iṣẹ́ wo wà a ó ṣírò lọ́rùn a ó ṣírò. What's up now? Wọ́n kí ló ń ṣẹlẹ̀? Kí ló ti wá pé? Mo ń ṣe nǹkan lọ́wọ́ ni jàre báwo ni? Kí ló ṣe ẹ́ lójú? Mo bá wèrè kan jà ni ó ṣọ́ mi sáàbù mi bóyá fún mi ní blow nìyẹn bó mo fún ní double jabbing o ó dákú straight. Ọ̀rọ̀ ìjà pẹ̀lú àwọn ọkùnrin yìí ó jẹ́ ṣọ́ra ẹ̀ kó má bàa ṣe ẹ́ léṣe. Ṣe mí léṣe ṣé ti fìrì gbọ́n ní wọn rí ni àbí kárúfì yálà yà wọn fìyẹn lẹ̀ wò kí ló bá wa. Suwala baby mo broke ni mo dẹ̀ fẹ́ kó raise mi kò sí nǹkan kan lápò mi rárá ọmọ gbẹ̀ẹ́nu gbẹ̀gbẹ̀gbẹ̀ ẹ̀yìn bí tiẹ̀ jẹ́ 5k máa manage. O ò ní tìjú ṣá ẹ tó ṣe ń lé yín o 5k kí ló dé kò sí 5k bíi ti báwo kí ló máa ń ṣe ẹ gan náà lójúmọ́ ló máa tọrọ owó ni ìwọ tó pẹ̀rẹ̀ ń boyfriend mi kọ́bù ẹ̀ tó yóò bọ́ sí mi lọ́wọ́ rí mo pa àríṣe ò kí ń ṣàrùn ṣùgbọ́n àríṣe má ṣe gangan lọ́lẹ̀ ó yọlẹ̀ ò lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ jọ. Kò sí wàhálà bó tiẹ̀ jẹ́ 3k tí bá rí gbà lọ́wọ́ ẹ̀ máa manage. Ó dà pé ó gbádùn 3k cup
3 million. Ó dà kù sí wàhálà mo yé mi pé ó yé mi bó ṣe ń lọ tí máa rí 2k náà máa manage máa fi sáko máa máa lò bẹ́ẹ̀. Ó sick láti 5k ó ti bọ́ sórí 3k àbí 2k ó sì máa lọ sórí 200 ṣé o ò níṣẹ́ tó fẹ́ ṣe. 2k ó pọ̀jù fún ẹ. já lọ fìyẹ́lẹ̀ o jàre fìyẹ́lẹ̀ Fọlábí fìyẹ́lẹ̀ o fìyẹ́lẹ̀ mo ń lọ o ṣé kèmi fìyẹ́lẹ̀ ń bí báyìí. Ó dà 1k. ó ń lọ. àwọn fẹ́ kúrò nígbà yìí báyìí fún mi rò pé máa gbẹnu sí nǹkan lọ́wọ́ ọmọ yìí. Màámi ẹ tún sunkún ni kí ló dé kí ló ṣẹlẹ̀? ìgbà tó nípa ńlá ṣubú tó ní tòun bàjẹ́ kí ni kẹ́lẹ́ yín ṣe? Ẹbí ọmọ méjì àwa méjèèjì ò fìgbà kan fi yín sílẹ̀ gbogbo ìgbà là ń dúró tì yín táwa ń wò yín bí báyìí nǹkan tó dé bá yín gbogbo wa náà ló dé bá síbẹ̀ yìí náà lẹ́ ń sọ̀rọ̀ ìyá adókan tẹ́jọ wa ń bí báyìí tẹ́ ń sọ pé wọ́n ń ṣàlàyé fún yín pé àwọn bímọ 5 ìkọ̀kan nínú wọn ò yọjú wá wò wọ́n rí ń bí báyìí. Mami bó tilẹ̀ jẹ́ pé ipò tí ẹ wà yìí ò kì í ṣe ipò tó dáa ṣùgbọ́n ẹ dúpẹ́ tiyín. ọkọ mi ṣé bí wọn bá tiẹ̀ máa jẹun ọmọ ṣé náà ọgbà ẹ̀wọ̀n ló tiẹ̀ kò jẹ́ ni. Mami. Ṣé ọkọ mi? Gbogbo ẹ̀yẹ lọ́rùn. Ṣùgbọ́n ó fẹ́ kẹ́ ẹ mọ̀ pé fúngbà díẹ̀ náà ni àdákẹ́ lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ là ń gbàdúrà lọ́sàn-án lóru. Ó dẹ̀ dá mi lójú pé láìpẹ́ láì jìnnà gbogbo nǹkan tó ń bà wá nínú jẹ́ máa yọ̀ wá fún wa. Oya mama, time up. Auntie, Otia, ẹ máa lọ. Time to pay. 5 minutes to pay, mama. Time to go. Àṣé akẹ́ o, àṣé Àbújá kankan kò sí lọ́rùn pẹ́. Ó jí pẹ̀lú ilẹ̀ yóò fún ọ. Ẹ jẹ́ kí mi tètè wá máa lọ. All right, take care of it. Ṣó ti gbọ́. All right, ẹ ṣé gan. Hello. Mo ti ń bọ̀. I'm leaving straight away. I'll meet you up. Hold on for me. Ṣadé. Kí ni mò ń wò lọ́wọ́ yìí? Ewo ń bẹ. Ṣé fóònù mi lẹ sọ? Báwo ṣe mò ń sọ? Níbo ni o ti rí iPhone 8 Plus? Oh. Fún 250,000 naira. Sister mi, èmi mo ní. Níbo ló ti rówó láti fi ra irú fóònù? Sister mi kàn mo ra wọ́n fún mi ni. Ó fún ẹ ni. Ọkùnrin wo ló máa finú fẹ̀dọ̀ fún ẹ ní fún 250,000 naira? Láì ṣe pé nǹkan kan wà láàrin ẹ̀yin méjèèjì. Tẹ́mi náà náà. Bó sister mi ò sọ fún yín pọ́kùnrin ló fún mi. Èmi gọ̀ àbí? Mo gọ̀ bí ìwọ ṣe gọ̀. Ṣadé. Ilé ẹni là ń wò ká tó sọmọ lórúkọ. Ọmọ tí ò ní yìí ò ń dégbò ẹ̀yìn o. Wọ́n ti ọmọ ẹni tó ń ṣe Ṣadé. Ó máa lẹ́nì kankan àfi mi àtọ́lọ́hùn. Dámi lóhùn náà. Gbogbo afẹ́fẹ́ ayé gbogbo tó ń kó kiri vanity gbogbo àwọn kìnìún náà. Má yìí kí ọ̀rẹ́, má yìí kó tiẹ̀ débi tí ò dáa. Ó dẹ̀ wọ́n tó ọmọ ẹni tó ń ṣe. Okay, sister mi, ẹ jẹ́ kí n tètè máa lọ, wọ́n ti ń pè mí. Ṣé wọ́n bẹ̀ lókè? Mo ti tún ra iPhone 8 Plus. Ó ti gbé 1,000 naira lọ́wọ́ mi ní 10,000 naira. Ṣé wọ́n bẹ̀ lókè? Ọ̀run. Tẹ̀mí wọ́n jà. Ẹ wá kí ló hápùn tẹ́kàn lọ tẹ́kàn bọ̀ yìí kí ló ṣẹlẹ̀? Àmọ́tò kan lójúmọ́ yín lára nígbà ẹ̀ ṣiṣẹ́ ni. Bọ́lá ló ń dá wa dúró, Bọ́lá ni nà, Bọ́lá ni. Ẹ wá àlàyé kí ló hápùn gan? Every time ẹ máa pariwo Bọ́lá. Ṣáà ò lè bá yín ṣiṣẹ́ mọ́ ni? Ṣé bá jọ wà láti bẹ̀rẹ̀ náà wà láǹbá yín ṣiṣẹ́? Ìwọ
Bọ́lá kì í jalè bíi tiyín. Àlàyé wa ṣé ẹ̀ ń wá ẹni yẹn fi mí pa ni àṣà wa ń jí yín lówó ni táyé máa ń ṣiṣẹ́ ni. Sórí Bọ́lá tó wò yẹn Bọ́lá tó wá ní kankan ọ̀rọ̀ Bọ́lá dàbí ọ̀rọ̀ màálù ni o bí Bọ́lá ṣe lálùbáríkà Bọ́lá tó wá lálùbáríkà jù bẹ́ẹ̀ lọ torí tí Bọ́lá bá báyìí tó bá mú mọ́tò báyìí tó bá ti pèrò báyìí àwọn èèyàn ń wá ni torí pé àwọn èèyàn mọ ọrùn kankan pé ó tó jóbìnrin ó ní physique of fine torí àwọn èèyàn yẹn bàbá tó wá ń lọ àwọn lásìmọ̀ torí yẹn wọn kì í dá wa dúró gbogbo àwọn ọlọ́pàá báyìí wọ́n máa ń fẹ̀yìn sí wa ni torí pé ọmọ alálùbáríkà ni àtúwárí pé sórí Bọ́lá nídìí owó. Àlàyé wa kí ni túmọ̀ ẹ̀ ṣé èmi ò nídìí owó sí ni. ẹnugbẹ ìwọ nídìí owó àwọn onídìí owó lóòótọ́ lọ́dọ̀ àwọn ọmọ ní pàrágà àti ibi òtẹ́ ìsàlẹ̀ tẹ̀ mọ́ ń lọ. Àlàyé ẹ máa sọ yẹn o èèyàn nídìí owó nǹkan kan náà lè máa nídìí owó fún nǹkan tẹ́ wàá fowó títí wá ṣe nìyẹn káwá ṣáà ti gbádùn ni ẹ fi yẹn lẹ̀ àwa yìí náà la máa dúró fún yín la máa wà pẹ̀lú yín. àwọn kọ́tà yìí ò jẹ́ kó máa lọ báyìí o. òwúrọ̀ lọ jàná gbogbo àwọn mọ́tò yẹn kàn ń forúwa kọjá wọn lọ lóòdù wájú ni. ẹni tí ò mọṣẹ́ kọ̀ǹdọ́tọ̀ ẹni kó bàbá yẹn ṣiṣẹ́. ẹnu bẹ lọ́bi tiẹ̀ Bọ́lá ti dé. ẹ má wọ̀ ọ́ ẹ padà pè wá ó máa yé yín. òwúrọ̀ lọ́jọ́ náà Múṣọlọ́ṣà wọlé pẹ̀lú ṣé ń jẹ́ mi ò ń ṣe Shakespeare mi ò lè sọ sítórì o Múṣọlọ́ṣà Múṣọlọ́ṣà wọlé. ṣé wọ́n bẹ lókè ọ̀run tàbí wọ́n já wá. Àǹtí Bọ́lá ẹ kú jókòó mọ́mí wà ní sick bay wọ́n fẹ́ yọ drip ọwọ́ tó bá ti yọ tán wà ní kan àyọjú sí i. èmi náà wò ó nígbà tẹ́ pé mi ní pé pàjáwìrì pé kí n máa bọ̀ sínsìn. mi ò ṣe ní pé yín pàjáwìrì àtòrò lára mọ́mí ti ń gbóná mọ́jú àfihàn ológun wọn ò lò alẹ́ kan jẹun wọn ò jẹ ariwo Bọ́lá mo fẹ́ rí Bọ́lá náà ń pa tó lè mo ṣe ránṣẹ́ sí yín. kí mímí náà wà dà báyìí. ẹ wò ó yẹ kí wọ́n ti yọ drip ọwọ́ wọn ẹ jẹ́ kí n yọjú sí wọn náà. ẹ bá mi pè wọ́n wá ẹjọ́ Ọlọ́run ẹlẹ́dàá mi náà ṣàánú mi o òrìṣàbí ìyá ìṣẹ́ náà ṣàánú mi o mọ́ mi. Mami má bẹ jókòó wọ́n slippers ni mo wá slippers wá fún mi last week tí mo ṣe wá mo wá slippers wá fún mi. Mísàlá sí slippers náà mi kọ́. gbogbo wàhálà yẹn ò tó kán lùsì slippers wọn náà ẹ ṣáàjà máa dúpẹ́ mi. kò sí tó ṣe ní o ṣe ọkọ mi o ṣe kó ọmọ ṣe ẹ̀kọ́ àdúró tì ọkọ mi o ṣe gbogbo gbìyànjú òkú ní jásàs lórí mi. ọmọ adẹ tọ́jú ọmọ ọkọ. sí tó ṣe ní máa gbádùn ọmọ alákìkanjú nìyẹn agbára Ọlọ́run bá ọmọ àṣẹ fún ẹ̀jẹ̀ o ò ní dààmú láyé lágbára Ọlọ́run. Mami, kí ló ṣẹlẹ̀? Explain fún mi, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe yín? Ẹ bá mi sọ̀rọ̀. Mami. Ọ̀gá, ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìṣẹ́jú 5. ìṣẹ́jú 5 ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe 3 ṣẹ́gbọ́n mọ́. ọkọ mi ọ̀rọ̀ tó wà ọ̀rọ̀ ìyá àtọmọ ni. àwẹ̀ bó mo ṣe òkùnkùn jọ̀wọ́ má ṣe dòṣùpá lóró ọ̀rẹ́ mi bó mo ṣe òkùnkùn jọ̀wọ́ má ṣe dòṣùpá lóró. Ẹni la rí kò sẹ́ni mọ́lá. Ẹni la rí kò sẹ́ni tó mọ́lá.
Obìnrin. Obìnrin. Kí lóbìnrin ò ṣe? Kí ni nǹkan tá lè ṣe tó lè tẹ́yìn lọ́rùn gan mo fẹ́ mọ̀? I mean, mo kàn ń rò pé kí ni nǹkan tá lè ṣe tó lè tẹ́yìn lọ́rùn ṣé wọ́n pé mi ò rí ṣá. Honestly, because tí ọkùnrin bá wà tó bá jẹ́ jáde tó ń wọ̀ gbòòrò every time ẹ lọ́mọ gbòòrò ni. Àwọn akọ́lẹ̀ tún wà kì í jáde ẹ là ń líkì mọ́lé ẹ là socialize. I mean, kí ni nǹkan tẹ́ fẹ́ ká ṣe gan-an? Wo mi ò ní kó di ọmọ gbòòrò. But at least ó yẹ kó mọ̀ pé all work and no play makes Jack a dull boy. Ọlọ́run kò ṣe ní òun ṣe Jack Kọ́ládé lórúkọ tèmi ṣé kò tán. Nǹkan tí mo ń ṣọ́ láti sọ ni wípé ìrìn ẹ̀ ti wà predictable jù all the time from office to the house every day, Monday to Friday. Come on, loosen up a little bit now. Loosen up. Honestly, I'm used to it. The best way tí mo fi gbọ́ mo lè fi relax ní kí n kọ̀ wá nulẹ̀. The movie, in news, that's all I do. Tí bá máa relax pátápátá, bá fẹ́ dé ládé kí wọ́n wà around. Gbogbo nǹkan tí mo rò ti tán. Ìwọ ìgbọ́ ni mo rò. Bọ̀ ní sòrò, wọ́n máa ń sọ nǹkan kan. Pé? Wọ́n máa ní ọkùnrin. Èyí tí ò bá like obìnrin, a máa fa sìgá. Èyí tí ò bá like sìgá, a máa mọtí. But juice ló sáàbù mi nísìn, èwo ló máa ń ṣe ní mẹ́ta. Èmi ń ṣe kankan ní mẹ́ta ẹ̀ta. Ṣé o túmọ̀ sí pé mi ò kí ń ṣọkùnrin ni? Mi ò ṣe kankan ní ẹ̀ta. Saint ni. Ọlọ́run. BBC ìwọ ni ilẹ̀ tó ti gbà kí ló máa ń tó ẹ̀. Mo kàn fẹ́ kó believe mi ò believe ẹ̀. O ò ní wine, o ò ní champagne, ní juice. Eléyìí náà dàpọ̀ wá ń ṣe pé mo kì í mọtí o. Mo máa ń mọtí o ṣùgbọ́n tí bá ti mọ díẹ̀ báyìí gbogbo bí bàbá tán ni ó lè di mẹ́jọ lójú mi bí máa wẹ̀ wẹ̀. Ó mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn. Thank God pé ọ̀la Friday. Tí bá ti kúrò ní ọ́fíìsì màá wá gbé e kúrò nínú ilé èmi àti ẹ̀ àmàjọjáde. I'm gonna trip you tomorrow. At your luscious places. Are you sure? Kò ṣe ìtì máa dé tó máa ní 6 o'clock ló máa ń sùn. Àbò fẹ́ wo bọ́ o fẹ́ wo kí mi ò láìkẹ́ o. Ìgbà tó ti jẹ́ wọ̀ ló ń gbé mi lájẹ̀ ó ti yàrá. I mean, all expenses on me, trust me. It's okay, darling. Thank you. Cheers, darling. Baby, ó yá now. Jẹ́ ká máa lọ látẹ̀nkan. I'm sorry, I'm almost done. I'm almost done ló ti ń sọ látẹ̀nkan. Come on, let's go. Round off, let's go. But this time around, I'm serious. Honestly, confirm me the next 30 minutes. 30 minutes? Yes, now. Honestly, sincerely, this time around, start counting. 30 minutes, all right? I'll be done. I just have to finish this. Mabin. Mabin, what's your name? Hello? Yes, sir. All right, sir. You're just saying, sir. Okay, sir. Yes, sir. Ta ló tún fẹ́ yọjú sí? Ọ̀gá ló ní kí n sáré yọjú sáwọn. Ọ̀gá ẹ̀ ní kò sáré yọjú sáwọn. Ṣé o kí nǹkan tí mo dẹ̀ sọ fún ẹ látẹ̀ǹkan nìyẹn? Ẹ kí ìgbà tí mo sọ wípé ká máa lọ àti ìlọṣọ́ máa ní kò yọjú sáwọn. Mi ò láìkẹ́, mi ò láìkẹ́. Kí wọ́n sọ èdè yín jẹ́ kí n kàn sáré yọjú sáwọn. Látẹ̀ǹkan, mi ò láìkẹ́, òun disrespect mi ò láìkẹ́ jí ká máa lọ jọ. Má bínú. Blow my kiss. No kiss. No kiss. One more, yeah? That's how you just we know how professor actually. Sir, anything? Yeah. How is it? Okay, sir. Kọ́ládé. Yes, sir. Wọ́n ní tọmọ ẹni bá ń ṣe dáadáa tó dẹ̀ ń wúyàn lórí ó yẹ kí inú èèyàn dùn. Àwọn threshold àwọn náà pè mí sìn wípé contract tó lọ bíjì fún wípé wọ́n ti award ẹ̀ fún wa. Wow! Great! Nice one, sir. Congratulations, sir. That's good. Ìpè wọn ni mo gbà ni mo wò pé ó yẹ kí n share pẹ̀lú ẹ. Oh, good. Gbogbo àná ni a máa kúra kóríire. Bẹ́ẹ̀ni, sir. I think máa make it official tó bá dọ̀la. That's fine. So all the staff will be aware of it. Congratulations. Anything tó bá ń ṣe ń sìn wọ́n lè máa lọ́lé.
ẹ ṣé gan sir. Mo yàn dẹ. Ẹ ṣé gan sir. This calls for celebration. Thank you sir. Ẹ ṣé gan sir. That reminds me, mo gbọ́ pé girlfriend ẹ kan wà around. Yeah, that's the only girlfriend tí mo ní ó wà around. Àtijọ́ tó ti wọlé iṣẹ́ mi ò gbọ́ kó gba ìpè obìnrin àbí bóyá mo tẹ̀ gbọ́ kíní pé o ní girlfriend. Ẹyọ kan tí mo ní nìyẹn o. Bẹ́ẹ̀ ni sá. Ó wà around o, wà á lè ní kó wá kí mi. Kẹ́dẹ̀ máa wo òun náà ti fẹ́ meet yín tipẹ́ o. Honestly. Wàá ti mọ̀ pé ọmọ tán bí léèrè ni ọmọ tán kọ́ dáadáa lọ́wọ́ yẹn máa jẹ́. Okay, màá mọ̀ wá sí. Yeah. All right sir. Yes, sir. Thank you very much sir. Yeah. And congratulations once again. Okay, thank you. Lákẹ́ nǹkan ṣàlè máa lọ́sìn. Wọ́n á ti lè lọ náà ṣe bí 30 minutes la sọ pé ó kù. Meaning pé kí ni 30 minutes wàá bá ṣe bẹ̀rẹ̀ ní náà ọ̀gá ti interrupt. You can't be serious. Já máa lo jàre ọ̀gá ò ló interrupt. Nǹkan fẹ́ bí ẹnu ni man. No more work for today. Are you serious? Yes, I'm damn serious. Mo fẹ́ lọ gba special treatment tí méjì mo fẹ́ fún mi. Come on baby. Ọlọ́run yóò. Kápò ṣe fẹ́ ṣiṣẹ́ ìranù kan bíbá yẹn ni. Èmi fún ara mi ni mi ò bá kọ́ pé èmi o. Kọ́ládé Àjàsá o, mi ò ṣiṣẹ́ mọ́. Já máa lọ jàre. Wàá resign on my behalf. Of course. Apàṣẹ wá. Mo gbà okay but apàṣẹ tó ń san salary wọn làwọn fẹ́ rí my ọ̀gá at the top. So you have to see my boss. Ọ̀gá ẹ̀ fẹ́ rí mi. Oh yeah. Jẹ́ ká lọ. Therefore I love this one. I need to go with this man. No, take your laptop. Oh, no. Let's go. Without anything, let's go. Baby. No, please. You're not working at home. Please, let's go. My opinion, Paris. Okay, that's fine. After you, darling. After you. Come on. Sorry, sir. Emma Bilu. Kọ́ládé. Your friend, Bola. How are you? Yeah, have your seat. Thank you. Kọ́ládé. I can see pé o mójú lọ sọ́jà. Ẹ ṣé gan sir. Àmọ́ pé boy Kọ́ládé yìí náà ti ń di man but mo ní kí n dọ́gbọ́n sí. And she's very precious to me. I can see that. You've taken the right step. Thank you, sir. Pẹ̀lẹ́ sísí mi. Ẹ káàsán sá. Ẹ̀ẹ́dẹ̀ kú tọ́jú wa sá. Wo Ọlọ́run ló ń tọ́jú gbogbo wa. Wo Kọ́ládé tó ń wò yìí bí ọmọ ló jẹ́ sí mi. Má hesitate láti wá fẹjọ́ ẹ̀sùn tó bá ṣe nǹkan tó dùn ẹ̀ máa bẹ́ẹ̀ bá wí. Máa bẹ́ẹ̀ bo lẹ́gbàá. Àbí mi ò lè bẹ́ wí. Ẹ lè bá mi wí sà. Tẹ́ sọ pé mi ò lè bẹ́ wí. Ẹ ṣé gan sá, ẹ kú tọ́jú wa sá. Ọlọ́run ló ṣeun. Wo mo mọ̀ pé ẹ̀yin ti máa ní plans ti ní láti jáde. If not, ìbá sọ pé kí gbogbo wa jọ jáde. Wo ṣíṣe mi. Sá. Onífàájì lọ́dọ̀ ọkọ ẹ̀. Èmi máa ń ṣe fàájì gan-an. That's true. But anyway, a fi fàájì tiwa yẹn sí ìjọ mi. But right now, mi ò ní cash lọ́wọ́, but I think I can do with this check. So kẹfì. Okay. Fine. Sissy me. Okay, let me give it to you. O lè feel orúkọ ẹ síbẹ̀. Ṣé ti gbọ́? Ẹ ṣé gan sir. Yeah, no problem. God bless you, sir. No problem. Thank you very much. And once again, mo sọ fún ẹ lẹ́ẹ̀kan yìí pé tó bá ń ṣe nǹkan tó ń dùn ẹ́, má hesitate láti yọjú sí mi. Èmi ni mo mọ bí ṣe ń bá wí o. Màá bá wí fún ẹ. Àbí kò yẹ. Even gan o lè fún mi nọ́mbà. Or better still, gba nọ́mbà mi lọ́wọ́ tòun. Okay, sir. Okay, sir. Ọkùnrin mẹ́ta. Ẹ ṣé gan sir. Okay. Thank you, sir. You are welcome. Ẹ ṣé gan sir. No. Dìde. A máa mọ́ra jù báyìí lọ. Okay, sir. A ṣe mọ́ra bọ̀ ni. Ẹ ṣé gan sir. Ọkùnrin mẹ́ta. Kí ló dé tó ń lọ fáńdì mi bẹ́ẹ̀ yẹn? Kí ló ṣe é? Mo ṣe ní lọ fáńdì rẹ̀. Kí ni nǹkan tó ń gbà?
kí wọ́n question wo nìyẹn wọ́n ṣe máa bèrè lọ́nà pé kí ni mo wá lọ́fíìsì boyfriend mi. Yes, I came to surprise you. Mo wá fẹ́ surprise you. No, I appreciate the surprise that go wrong. Tó bá máa bá mi lọ́fíìsì ṣé mo ṣe yẹ kó múra wá sọ́fíìsì lélẹ̀ náà. This is an office environment. Bó ṣe múra wọ́n náà mo ṣe múra ṣọmọ ló àbí kọ̀ọ̀kan múra báyìí ni. Àìmọye èèyàn tó tún máa pàdé ẹ̀ tó máa tún wò wípé ṣọmọ yìí responsible ṣá. Look at yourself. Báwo ni mo ṣe múra? Kámi báwo ni mo ṣe múra? Ṣé kò yẹ kí inú ẹ máa dùn wípé girlfriend ẹ ga ó ṣe mo ṣe níwò ẹ mo wọ shotgun mo wọ boot mo múra dáadáa mo wá sọ́fíìsì ẹ mo wá kí boyfriend mi o sọ ṣé mi ò sexy ni èwo nínú àwọn colleagues ẹni girlfriend ẹ fine báyìí dá mi lóhùn náà wò ṣé tí kò bá wọ ṣé kí n má wá sọ́fíìsì ẹ mọ́ ṣé kí n má wá mọ́ ó bẹ́tà má wá. Yes, gẹ́gẹ́ bí mo ṣe sọ office environment nígbà this is not a love next, okay? Look at me in the eyes kéèmí má wá sọ́fíìsì ẹ mọ́. Yes. Jẹ́ ká máa pàdé ilé ká máa pàdé elsewhere. Kéèmí má wá sọ́fíìsì ẹ mọ́. Oh, come on, stop it. Fílẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kó wà bẹ́ẹ̀ kó lè bá lọ bẹ́ẹ̀. Okay, so be it. Surprise ẹ go wrong. Okay. I'll take my leave. Ẹ̀dá tó mọṣẹ́ òkùnkùn kó dákun má ṣe dòṣùpá lóró. Stami mo fele no. Feeling kimu. Everything kimu. Yeah. Like our colors to my bright. Baby ajo church. You like black and white, you know. Stami wo. Me like àwọn nǹkan tó wà conservative by color yẹn tó wà dull. I want colorful clothes. So I put my yellow style by. Want to go rí by mama. Look at this. This is colorful. I would say to knit top. But top no lo gbogbo ara báyìí. Masha bá yín manage be. I manage le no. Me fi be like you but color mo like. I need very colorful. Aha! This is what I'm talking about. Really ni. Ibu iwa colorful to our transparent. Ele ma show skin me. Yeah, this is what I like. The beautiful spaghetti. Oh no. This is it. Wa gba. Oh go won gbe won down. Ma show skin fún wọn. Stand me. I love this. Thank you. Omo pa ti ele so no. Wow. This is my color. This is it. My color, my special color, green. Then I go green with envy. Timakoko. Stand me. Up and down. What's in the top? Stand me. Kilo shele. Shade. Mono strap. What's one jump? Shade. Shashole ya bi woko. Mo sọ pé tó bá fẹ́ mú aṣọ, mú lára tòkè. Má mú ti sàlẹ̀. Eléyìí kì í ṣaṣọ. Sister mi. Eléyìí ṣaṣọ. But inú box ni mo ti mú. Inú box mi ló ti mú. Ṣùgbọ́n ẹni tó bá jáde nílé rẹ̀ kò kí ń lọ́wọ́ kúwò. Ìwòkuwò làwọn ilé rẹ̀ dẹ̀lẹ́ mi àti ẹ ti jáde. Ṣorí ní black and white yìí. Ṣorí bó ṣe gùn. Ó gùn dáadáa. Àwọn télù ẹ̀yìn wọ́n abẹ́ ṣe sílẹ̀ ń tẹ̀. Ṣé gbogbo ìlú máa cover rẹ̀? Mílì náà. Ìyẹn náà ti tó. Àti Bọ́lá. Dípọ̀. Báwo ni? Fine. Ṣé MD wà lọ́fíìsì? MD. Dípọ̀. Bá mi. Bọ́lá. Bọ́lá. Ṣé bí mo ti sọ fún ẹ pé kò má wà ní wáṣọ ọ́fíìsì mọ́? Especially just like this. And sọ fún mi, kí ló dé tí mo ń pè ẹ́ tó gbé fún gan? Jọ́ torí ti tọ́ lọ́wọ́. Níbo questions tó béèrè, èwo ló fẹ́ kí n kọ́kọ́ dá ẹ lóhùn? Tell me now now. Èwo ló fẹ́ kí n kọ́kọ́ dáhùn? No, ọ̀rọ̀ yìí ò ń ṣe ọ̀rọ̀ bíbá. Iṣẹ́ lọ́fíìsì mi. Hey, excuse me. I'm not here because of you. MD ni mo wá rí. MD ni mo wá rí. Sorry, sir. Jọlá, take it easy o. Ó kọ́ dàbí àlá lójú mi ni. Imagine.
èmi ti bá mi. Kọ́ládé kéèké easy ṣé ní gbogbo tí ẹ báyìí tó ń sọ yìí má lọ fún ẹ ní BP o after all o ti rí nǹkan kan náà. kí ló tó sọ̀rọ̀ báyìí náà kí ló ń ṣe díọ́lá náà ó ṣe máa sọ pé mi ò rí nǹkan kan. ọ̀dọ̀ gbà pọ̀ kí wá nìyẹn mi kò mí lè ní tì náà. okay torí pé kò ń ṣe wọ́n ni náà it is say na you we go pay you for body èmi mọ bó ṣe ń ta mí lá. I know say no pay you but bó ṣe ń pay ní òní kéyìn má bẹ̀ sọ tọrọ ṣé ó gẹ̀ẹ́sì ṣé o bá wọn lórí ara wọn ni ó bá wọn lórí ara wọn náà. now ṣòro ti pé láìpẹ́ lọ sọ pé wà á ti ẹ ní issue kan àìbẹ́ẹ̀kọ́ tó bá jẹ́ pé yẹn ló wá fẹjọ́ ẹ̀sùn ọ̀gá ẹ̀ fún kọ́ after all ìwọ ló introduce ara wọn síra wọn nígbà wọn sígbà wọn tó fi máa fi ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn má máa jẹ́ ká rẹ̀ gbóná jù. ọmọ mi ò rò bẹ́ẹ̀ mo mọ ọ̀gá mi náà mo mọ ọ̀gá tí mo ní ṣé yóò ní ilé kó má mi sọ ẹ̀ ní ọ̀gá mi burú gan tó bá ti dírú nǹkan bẹ́ẹ̀ yẹn náà ó gbọ́ yẹn mess tó ti wọ̀ pẹ̀lú àwọn fíìmù star mo oríṣiríṣi ni yes ọjọ́ ẹ bàjẹ́ tó yẹ. ó burú tó bá ti kọ́ lẹ́nu yẹn is shameless gbà bẹ́ẹ̀ ó wá sọ fún mi ó yá irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn eré kí lajá bọ́lá ń bẹ́kùn ẹ̀ ṣe. ìyẹn lè dé o. but sori èmi tí màá tẹnu mọ́ nǹkan tí èmi ń tẹnu mọ́ sori obìnrin máa ń fọ́ ni o ó lè jẹ́ nítorí issue tí ẹjọ́ níyẹn ló ṣe mọ́mọ́ ṣe gbogbo tó ṣe yẹn bóyá ó kàn fẹ́ kó wà jealous lásán. yes that would be too costly man that would be too expensive. because sori bọ́lá bó ṣe pain bọ́lá fún mi pé ọmọ tó jẹ́ dẹ̀ bẹ́ẹ̀ mi náà ṣe máa ń rí appearance ẹ̀ bó ṣe ń sọ̀rọ̀ and everything bọ́lá gbọ́dọ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ kò lè ṣe tiẹ̀ ni. èèyàn lè change. èèyàn lè change okay fine káàtà wà ló fẹ́ change bóyá wà tempted èṣù wọnú ẹ̀ ó wá fẹ́ wàkiwà ṣé ọ́fíìsì lọ́tún máa fi ṣe meeting point ro now níbi táwọn ọmọ sáfún ẹ tó wà àwọn bá sọ ọ́fíìsì. àwọn ni wọ́n fẹ́ lójú má dára ẹ láàmú. tí wọ́n bàtà sẹ́nu àwọn ni wọ́n wọ̀run bí ẹni ò ní kú mọ́ oró inú wọn ojú ta kékeré lọ ìwà ìkà ṣàjọba nínú ọkàn wọn ó jọba àló jọba. Zinahaya Ojaba 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 ní inú ọkàn ìmọ̀ ara ẹni nìkan jọba Ojaba nínú ayé wọn Ojaba ìwà ìkà jọba Ojaba 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 nínú ọkàn wọn a ó ṣírò iṣẹ́ wọn wà a ó ṣírò lọ́rùn a ó ṣírò iṣẹ́ wọn wà. Jọba ó jọba nínú ọkàn wọn ìwà ìkà jọba ìmọ̀ ara ẹni nìkan jọba ó jọba nínú ọkàn wọn. Bọ́lá. Bọ́lá kọ́ rèé Bọ́lá ó ti change gan o. mo change. náà. láì ṣe bc change kí ló change lára mi èmi àti ẹjọ́ dàgbà tó máa fi mọ̀ pé mo ti change mi kò yé mi o. ó ti lákọ̀ ọmọ mi lórí ọ̀rẹ́ ọkọ ẹ̀ Bọ́lá wo bó ṣe múra. nínú kí ló ṣẹlẹ̀ náà
Easy. Ẹ gbà mí. Mo dábò ṣe ń ṣe yìí náà. Gbogbo nǹkan tí ọ̀rẹ́ mi fẹ́ kulé náà ló ti sell out yìí náà. Why? How? Anyways, ṣòro má bínú. Torí bó dà pé o ti ń bínú ní òbá tíjà wa. Torí pé mo ti ń dá ọkọ̀ mọ́ mi lórí kò sí respect ń bẹ̀ mọ́. Àmọ́ ṣòro èyí tí mo rí ẹ̀ yìí Yorùbá ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. Ni mo ṣe rò pé kí n take opportunity láti ẹ̀ ti béèrè nǹkan kí ló ń ṣẹlẹ̀ because ọ̀rẹ́ mi ti sọ nǹkan tó ń ṣe bóyá kí n gbọ́ tẹnu tiẹ̀ náà kí n lè mọ nǹkan tí fẹ́ ṣe sí. Ṣé òun níṣẹ́ ni ẹ gbà mí ṣé torí ẹ̀ ló ṣe gba vibes mọ́ mi lára nítorí títọ́ lọ́hùn jọ tó bá fẹ́ wàásù kò ṣe lọ sí mosque àbí kò lọ sí church kò lọ preach fún wọn mi ò láìkẹ́ o music mi ló play lẹ́sẹ̀ mo dé ní láti. bọ́lá ṣe realize pé ọ̀rẹ́ Kọ́ládé ló ń bá sọ̀rọ̀ Kọ́ládé ọkọ ẹ̀. àní mo fẹ́ jọ́. oró inú wọn ojú ta kékeré lọ ìwà ìkà ṣàjọba nínú ọkọ̀ wọn ó jọba àló jọba. Kí ló ní ìpá ọ̀rọ̀ bí mo ṣe rò? Dábì lóhùn náà, kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì wà tó fi rojọ́ mi kiri? Bọ́lá, calm down. Báwo ṣe máa bẹ̀rẹ̀ lórúkọ jẹ́? I mean, ẹni tí mo claim pé mo love. I wouldn't do that. Ó dẹ̀ sọ̀rọ̀ ẹ̀dí CNN. Kí ló ṣẹlẹ̀ gangan? Mo báyìí kí n change ẹ̀ fún ẹ o. Mo kàn ní kí Díọ́lá bá mi bá ẹ sọ̀rọ̀ nígbà tí gbogbo ọ̀tí ẹ̀wà yé mi mọ́ ni. That's it. We'll get it into your skull. I'm no more interested. Ṣé by force ni? Dábì lóhùn náà, ṣé by force ni? Nínú ìfẹ́ mọ́. Bọ́lá, is there something wrong? There's nothing wrong. It's over, please. Jọ. Timola Films International agbóyinde ẹwà tọ́lá agbẹ́ àdùndé ẹwà jẹ́ àdùn sinimá titun látọwọ́ Táyọ̀ Ṣóbọ́lá àdùn ni ó kọjá bẹ́ẹ̀ ó jáde wìtìwìtì ló ń ta o. bẹ́sẹ̀ là ní sinimá titun àdùn kó ló má jà rọrùn lọ́jọ́ nǹkan ẹ̀yẹ wa ni àdùn tó lé pupa rẹ́dẹ́rẹ́dẹ́ lójú tó wá wọ ojú àwọn àgbàlagbà ló tún ìfẹ́ wọ́n ní kàkà kíkú ó má jẹ sèse àfi ṣàwádà nù. gbogbo ohun tó ń ṣe ọ́ òní ni wọ́n yànjú rẹ̀ fún ọ ọmọ yìí ni ọmọ tó sẹ̀mí èmi ní ọjọ́ ẹ̀san ẹni ọlá láti òní ìlọ ọ̀tún lójú rere àwọn èèyàn mọ́ ó lóò Olódùmarè kan ò ní sàánú. inú bigi ó yalu mi inú bomi ó gbégi lọ ọmọ ṣe lẹ́wà bíi Táyọ̀ Ṣóbọ́lá kó wa máa rí wàhálà bíi irú èyí ilé ọba ọ̀nà ọba wa tẹ̀wé àràgbà àmì burúkú káyọ̀ máa fèsì wa lára. ọ̀gá ni òun ò pa mí yẹ ẹ mi ìjẹ̀fẹ́ ó wẹ́ tiẹ̀ mú mi ìfọ́ tó bá bó sì kó kúrò fún mi kó kúrò láyé fún mi kó kúrò. ẹ wo sinimá titun àádùn ó ga fíofíò kò ní ráìvà another blockbuster ni written and produced by Táyọ̀ Ṣóbọ́lá fúnra ẹ̀ directed by Òkìkí Afọláyan starring Táyọ̀ Ṣóbọ́lá Mèdèfúnmi Martins Abiodun Jaiye Kuti Alápẹ̀ni Òòṣà Kọ́lá Ọláìyá Mistura Sùnmọ́ìyá 2D àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun àádùn. jíjẹ́ dúró my friend. ayé ìbẹ̀jì. ẹrù mọ́tò mi ọ̀gẹ̀dẹ̀. káyọ̀dé mú yọ̀dé bí kọ́kọ́ dẹ̀ ní pé àgbọ̀ òfìfo koro fọ́. pàtílà kọ́mi fún mi. subtitled in English ó ti jáde sórí FaceCD ní kọ́kásàgbà marketed and distributed by Timolak Films International Enterprises Limited EU 12 and 13 Movie City Ami Arena Shopping Complex Bolade Oshodi Lagos telephone 0030434116. Cinema titun àádùn you better don't cross the bridge until you get there. It is not over until it is over. Go get your copy now. ẹ fẹ́ ti fọ́ ètò ẹ̀ tọrọ. Here we are. Mo hope pé o máa like it. Chief. Like. Mo love ẹ Chief. This is huge. Wow. Mo ṣe mẹ́yẹ bọ̀ lápò mi. Ó mọ ìyá rẹ lọ́wọ́ mi. You know what? Ó yàtọ̀ sáwọn ọmọ tí mò ń kó kiri tẹ́lẹ̀. And tó bá jẹ́ àwọn ọmọ yẹn ni,
owó mi náà fẹ́ gbà wọ́n á ti kó gbogbo bùkátà wọn sórí tébù mi but instead kí wọ́n gbowó ó tún máa ń bá mi ṣọ́wó náà ni that's the reason tí fi láìkẹ́ dáadáa jọ wọn yẹn lọ. Chief bó ṣe kọ́ mi nìyẹn. bọ́n ṣe kọ́ ẹ̀kọ́ ó gbẹ̀kọ́ ni lóòótọ́ ó lè kọ́ ẹ̀pọ̀ ó tún rẹ̀ bí àwọn wèrè tí bí sọ pé mi ò lówó àwọn á tún ṣáàṣì gbogbo àpò mi bọ́n rí ATM èmi àti sin sínú báàgì ẹ̀ àìmọye ṣẹ́ẹ̀kì mi tó ti miss bọ́n òun ṣe yẹn òun ṣe yẹn ẹ̀mí wa ló máa ní ọ̀ní dẹ́ẹ̀dì ẹ̀ṣẹ́ ti wẹ̀ ṣẹ́ ti mú ṣẹ́ ti jẹ́ ìgbà mi wàá pè mí ṣúgà. Chief èmi náà mọ̀ pé nǹkan tẹ̀ gbé sọ́kàn pọ̀ nítorí mo rí pé health is wealth. bẹ́ẹ̀ni. tí màá ṣe ń check up on you all the time. wo mo ṣe ń mẹ́yẹ bọ̀ lápò pẹ̀lú ẹ̀ ni nǹkan tó fà á ti fi láìkẹ́ ni in fact ṣo fẹ́ gbọ́ mo ti ní kán bá wa sọfẹ́ tó ń bá wa wá house girl kán bá wa mú kan wá fún ẹ so á lè máa yẹ pé ẹnu mi ò fẹ́ fún wàhálà kì í ṣe èyí tíṣẹ́ máa yá tó máa sọ pé ara ń ru ẹ́ àmì ò fẹ́ yẹn o èmi máa ń jẹ dòdò. ẹ̀rọ Chief èmi ò fọmọ ọ̀dọ̀ kí ló fọmọ ọ̀dọ̀ ṣe nínú ilé yìí kí ló ṣe mí ṣé o mo gbà màá tún lè ṣe fún ara mi náà mi ò lazy ewu mi ò fọmọ ọ̀dọ̀ mi ò fọmọ ọ̀dọ̀ mi ò fọmọ ọ̀dọ̀ mi ò fi wàhálà mi lè mo fẹ́ ṣe mi ò fọmọ ọ̀dọ̀. kò ṣáà ní disturb oorun wa. kò tó dání lóró. òun ló ń sọ fún mi pé kí n má waste owó mi. ọ̀rọ̀ ṣírò ara rẹ̀. mo fẹ́ lọ sókè mo fẹ́ lọ wọ́pọ̀ kèṣe. kò tó dámọ̀ ẹ lóró. ò bá fàdá bẹ̀rẹ̀ rẹ̀ wò kó bó ti rí náà. ọ̀run ṣé ò ń bẹ lókè o. sá kò yé mi sá ó rú mi lójú sá. kí ni òye ẹnu nǹkan tó kọ síbẹ̀ ṣé ìṣòro ẹ ti kò jẹ́ kó gbóyìnbó mọ́ rárá ni ṣó ní translator kan bẹ́ẹ̀ translate sí Yorùbá. sá má kí ni nǹkan tí mo ṣe sá ẹ jọ̀ọ́ lókè Àkọ́ládé. gbogbo ẹ̀mí mi gbogbo ara mi ni mo fi sin ilé iṣẹ́ yìí ẹ̀sìn tí bá ṣe ẹ bá mi rí bàbá lè jẹ́ fún mi sá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ sá. Kọ́ládé má lọ mí fún ilé iṣẹ́ wa ti wà overstaffed and a ní láti downsize nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ni mo ṣàlàyé fún ẹ please. èmi sá. èmi ni orúkọ ta ló wà lórí lẹ́tà. ok sá ẹ jọ̀ọ́ sá tó bá rí báyìí mo mọ̀ pé ó máa ní àwọn benefits kan tó yẹ kó rà kù sí mi kí n tẹ̀ fi bẹ̀rẹ̀ life mi sá báwo lẹ ṣe lè help mi lórí yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. don't go there Kọ́ládé mo rò bẹ́ẹ̀ ni àpọ́nlé ni ẹni o ok àmọ́ bá ṣe ń tètè ru. jọ ṣé security post ni ẹ. Yeah, I need two security here. kò tó dání lóró. Yeah, please. fọ̀rọ̀ ṣírò ara rẹ̀ o. kò tó dámọ̀ ẹ lóró. ò bá fàdá bẹ̀rẹ̀ rẹ̀ wò kó bó ti rí náà. ọ̀run ṣé ò ń bẹ lókè o. Olúwarun ṣé ò ń bẹ lókè o. tó ń wọṣẹ́ ọmọ Ádámù. báwa tí ń fi ìwà ìmọ̀ ara ẹni nìkan báyé jẹ́. ọ̀run ṣé ò ń bẹ lókè o. ṣé ò ń bẹ lókè. Tomi wo ṣe wá wá. Ṣé wọ́n ń bẹ lókè. Tomi wo ṣe wá wá. Ṣé wọ́n ń bẹ lókè. ọ̀run. Tomi wo ṣe wá wá. Ṣé wọ́n ń bẹ lókè.
ṣe ń bẹ lókè yìí tọ́mi wọ́n. $5 million naira. Kí ni Bọ́lá send $5 million sí mi? Ló Bọ́lá, mo rí credit allowed $5 million naira account mi. Ìyá mi mọ owó nǹkan tó jẹ́ náà ni. Mi ò mind. Ìyá mo fẹ́ mọ̀. Okay. Màá wá pàdé ẹ̀ dẹ̀. All right. Inú mi dùn pé mo pe ìpàdé yìí, ó dẹ̀ honour mi, especially considering nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ in the past few weeks. Bọ́lá wá tí mo ṣe ni wá, má dá ilé ìmọ̀ because there are so many unanswered questions. Èmi náà mọ̀ pé there are so many unanswered questions. Èmi náà mọ̀ pé mo jẹ́ lálàyé. Mo mọ̀ pé mo jẹ́ lálàyé. Mo dẹ̀ ṣetán láti tú gbogbo nǹkan tó ta kókó sí ẹ. Kọ́ládé, ṣé wọ́n ti bá ṣe bẹ̀rẹ̀ relationship yìí? Ṣé wọ́n ti pé èmi ni mo kọnu sí ẹ? Ṣé mo wá fi bú ẹ rí? Àbí mo fi sọ̀rọ̀ sí ẹ rí? In actual sense, ó jẹ́ kí n respect ẹ sí. Ó jẹ́ kí ìfẹ́ túbọ̀ gbilẹ̀ lọ́kàn mi because ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò ní come out. Ìwọ láyà, ó lọ́kàn, ó dẹ̀ wá bá mi. Ìyẹn jẹ́ kí n love ẹ mọ́. Kọ́ládé, wò mí dáadáa. Mi ò kí ń ṣèyàn burúkú o. Mi ò dẹ̀ kí ń ṣẹni tí ò mọ orin. Bó dẹ̀ ṣe ń wò mí yìí, mo ní àròjinlẹ̀. I'm not ungrateful. Mo mọ̀ kó o nífẹ̀ẹ́ mi without any iota of doubt. Ó kàn wá unfortunate ni wípé ìwọ ni mo fi ṣe àtẹ̀gùn dé ibi tí mo lọ. Yes, Chief Badmus gangan ni destination mi. You're just a means to an end. Gbogbo àwọn nǹkan tí a ti ṣe sẹ́yìn àwọn tactical deal mo fi hàn yín tó dẹ̀ pé kò sí ẹnì kankan tó ever regret pé àwọn bá ṣe business. The reason tí mo ṣe ṣe eléyìí fún yín kò kọjá pé nígbà tí àwọn ọmọdé wọ̀nyí dé tí wọ́n bá mi pé báyìí kẹ́ ẹ má rí màá yọjú sí director wọn fún mi maybe by the time I sit down with you ẹ lè understand nǹkan tí a sọ. Now with this now mo believe pé ó yẹ kẹ́yìn náà ti rí pé business tá a máa bá yín kì í ṣe pé mo tó ní kọ́lọ́fín náà. Yes. You are on point. Thank you. Pẹ̀lú gbogbo analysis tẹ́ ṣe fún mi, àfẹ́ntorí ẹ̀ bá burú. Mi ò ní kówó lé business báyìí. It's a good business. Good business lẹ́ ń wá fún mi. And I'm sure a máa jọ ní àjọṣepẹ́. Lágbára Ọlọ́run. Àjọ máa ní àjọṣepẹ́. Chief, mo ṣọ́ọ̀pù ọkọ̀ yín ti balẹ̀ pé business eléyìí ṣúọ̀ báńkà nísìnyí. Ọkàn mi ò sí lókè tẹ́lẹ̀. Ẹ̀ṣẹ́ ní gbogbo slow tí mò ń ṣe láti jọ yìí, kókó ní bínú sí mi. Èmi gan try láti wà careful, ẹ ṣáà mọ rúlù tàwa. So kí èèyàn tó lè kó owó rẹpẹtẹ sínú òwò kan, especially business tó mọ̀ nípa ẹ̀, owó tó ṣe rí. Àwọn èèyàn láti ṣọ́ra ṣe nǹkan tó fà nìyẹn, but with this now I think àjọwọ́ alájọṣepẹ́. I think you are right, sir. Gbogbo àtàjókòó ìpapàtà la mọ̀ kí ni nǹkan tó lọ lóde sí. Wọ́n ní wọ́n gbá wọn lájí létí, tọ́ba wọn ní wọ́n gbá wọn lókè ọ̀nà, ojoojúmọ́ wọ́n fún wọn ẹnìkan, wọ́n gbá kinní kan, wọ́n ṣe gbá oríṣiríṣi ní ó ń jẹ́ kí àwa náà
ká máa ká kó fún wa ní slow díẹ̀ láti lè gbé iṣẹ́ tá à ń ṣe lọ bá àwọn company kan pé ẹ jẹ́ ká ṣe báyìí kó má máa fojú àwọn tí wọ́n ń gbà yàn wò wá. Of course. You understand? ṣé náà àwọn méjì tẹ̀ ń wò yìí they were enough láti face anything láti lọ gbaṣẹ́ jáde wá fún wa especially Adọ́lá ṣó ti yẹn sìn ọ inú mi dùn pé ẹ̀yin náà sọ sìn pé good business ni. ohun tá à ń ṣe ó ní ó connect mọ́ ìjọba nítorí pé ọjà tá a bára lọ́wọ́ ìjọba làwa náà máa gbé lọ sílẹ̀ òkèèrè tí ò dẹ̀ sówó tó gbà lọ́wọ́lọ́wọ́ tá a wà yẹn sìn àbówó kan àtọ́gbówó ìgbò kò sí bàbá mi kò sí àbíjẹ́ ìbá ń tọrọ ẹ̀ ó ṣe yín sẹ́ so àmọ́dẹ̀ nígbàgbọ́ pé wà in another 3 months sígbà tá a wà tí táwọn ibà dán tán ní jókòó ṣe méjì mi báyìí mọ́ nítorí I can assure you that. Yes. Anytime, any day. I believe in after you. today. Yes. I'm a busy person. Ó ti yẹ yín tí mi bá ráyè wá síbí ìkan nínú àwọn méjèèjì yìí wọn a máa yọjú síbí lóòrèkóòrè. Ẹ ti understand? Business wa ṣe kó tó máa pẹ́. Ó dàbí pé máa prefer o. Okay, ìyẹn Adọ́lá àbí? Yes. Anytime tí ẹ bá fẹ́ ràn yàn wá ẹ jẹ́ kó máa wá. No problem. Dípò. Sir. Accountant mi nìyẹn. Okay, báwo ni ọmọdé ṣọlá fẹ́ ni? Dípò Ṣóyọ́mbọ̀ lórúkọ ẹ̀. That's good. So mo lè má máa ráyè bíi tiyín náà láti máa yọjú sí yín. But anything tá a bá fẹ́ ṣe pẹ̀lú yín most times òun ni ó máa yọjú sí yín. But tóun ò bá wá ráyè ẹ lè rán sí mi. Kò sí wàhálà. Ẹ máa rẹ̀. Ìṣẹ́rí ìṣẹ́ wá àti tébùlù ẹ̀síwájú yín sìn. Ẹ jẹ́ ká oṣù mẹ́ta tí mo wí yẹn tó máa pé bàbá mo mọ̀ dọ́tà yín tẹ̀tẹ̀ tí wọ́n lọ sọ pé kí ni mo mọ̀ pé máa kẹ́tọ́ rántí àwa náà ẹ̀ ti kọ́kọ́ ju òun náà ní kan pé no ọmọdé yìí she's a smart girl. Kí ló fún kan tiẹ̀? Adọ́lá. Adọ́lá. Adọ́lá ni sir. She must be a smart girl. Thank you, sir. I can assure you pé any regret business ten bá wa ṣe. Mo ti rí báyẹn mi ò tẹ̀ lè regret. Tí máa fẹ́ regret wà á rí mi lè tán náà. It's okay, sir. It's not going to happen. That's all right. Thank you, sir. So let's call it Bàwa tí ń fi ìwà ìmọ̀ ara ẹni nìkan báyé jẹ́. Congratulations. Kí ló sọ ike? A kó àṣeyege náà. Àṣeyege tó pọ̀ ni. Báwo ló ṣe lọ gangan? Ọ̀gá yẹn ó stubborn dé. Ó ya wèrè gan. Ó ya wèrè. Wo báyìí mo ṣe báyìí mo ní ìwọ. Jáde ẹ bá dógúndógbọ̀n àgbọ̀n ló máa dé. Bẹ́ẹ̀ni. Irùngbọ̀n ẹ̀yẹn máa sọ gbogbo ẹ̀ di funfun pátápátá. Àrẹ abagan. Èmi mọ̀ pé kò sẹ́ni bọ́dì tó lè ṣiṣẹ́ yẹn àfẹ́yìn. Gbogbo kóòtù mo fún yín yẹn kò work ni. That code work. Ó ṣiṣẹ́ jù. Ọ̀lẹ́dàgbọ́n. Mo jẹ́ ìyín. Mo wo báyìí mo nílé ìkẹwàá. Ó kàn tún lórúkọ kan ní. Mo kàn pé ní kan bí something 2:30. Hello, sir. Èmi pẹ̀lú òyìnbó yẹn à ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí sí i. But don't demand fáwọn nǹkan báyìí. Èmi lè rò pé tá a bá fo tó bá ti rówó sìn. Àwọn bẹ́ẹ̀ wọ orí wọn máa ń yí ni pẹ̀lú oníṣẹ́ yẹn ni give me just. Àfi ṣàtàwọ́ jù báyìí mo bọ́ ó wá dámi lọ mo bọ́ ẹ̀kọ́ ẹ̀sùn ẹ̀kọ́ ṣe free ẹ̀ wo ẹ̀ máa enjoy mi gan ni mo ní for sure yìí nígbà ẹ̀ gan máa enjoy. Ó balẹ̀ dẹ́dẹ́. Sí aago dáhùn báyìí gbọ̀ngàn báyìí. Mo close chapter bẹ́ẹ̀ wọ́n wà lè rí trace bẹ́ẹ̀ lórí àkójọ ẹ̀yin òṣèlú ṣẹ̀bẹ̀ tí ní neat job. Báwo ló ń fẹ́ sí? Ọmọ congratulations. Jẹ́ ká jọ àwọn gáàsì sàlẹ̀ torí eléyìí máa yó bí ìdún. Bàbá ẹ̀wọ̀n gbé tó bá ti dààmú ní fàájì tó fẹ́ yẹ ní o lẹ́mìí èyí tẹ̀ fọ́ọ̀sì mi ṣe yìí gan mo rọ́jú ni. Eléyìí ìtọ́ la máa fi tọ́ àbúrò mi kan ní ṣínà tẹ́ bá nyẹ́ra ni sàtì ìtọ́ la máa fi tọ́ kò sí ọdún ọ̀gá ni mo ìtọ́ náà la máa fi tọ́ owó ṣe bẹ́ẹ̀ náà ló tọ́ náà so kò sí wàhálà. Ti bí nǹkan. Oko ló ní ìrìnàjò kó má dé yẹn lẹ́kìrì yìí ó yẹ kó ti mọ̀ kò ní yé yẹn lẹ́yìn jẹ irun gba bẹ́ẹ̀ ẹrù ẹ wà ní mọ́tò sálẹ̀. Chief
ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ òye mi o. Tí n bá sọ pé ó yé mi náà mo ń purọ́ fún ẹ ní irú nǹkan burúkú báyìí ò ṣẹlẹ̀ sí mi rí látijọ́ tí mo ti ń ṣe business. I don't know. Báwo lèèyàn ṣe máa wà kó lè sọ pé kóun pọ ọmọ làkejì òun lẹ́kúnjayé ìdùnnú òun? That's ridiculous. Má gbẹrẹ ẹlẹ́mi sókè kò lè tó yẹn àwọn pálábá wọn máa ṣégi ìwọ máa wò nílùú ìkọlájọ wa. Mi ò understand nǹkan tẹ́ ẹ sọ chief. Wo èèyàn kan àbáwọn kan ò lè déédéé wá kán dẹ̀ wá wí pé nǹkan tó kàn wọ́n kù ní pé kàn wọ́n dùpù mi. 50 million naira just like that. ìyẹn ò lè work. ṣó fẹ́ gbọ́ tí n bá ṣe ń kó lọ́dọ̀ ẹ̀ báyìí ọ̀dọ̀ commissioner of police ni mo lọ. mo dẹ̀ mọ̀ pé ṣé báwọn ọlọ́pàá ni wọ́n á ráǹdì gbogbo wọn up. wọ́n á ráǹdì wọn up. Chief, kí lẹ̀ ń sọ lẹ́nu tí ò dùn yìí? Kí lẹ̀ ń sọ lẹ́nu tí ò dùn yìí? Ẹ mọ̀ pọ́rọ̀ ti di sónú ẹ̀kú tẹ́ máa fi ṣàmúmọ́ra ni. Báwo lẹ ṣe fẹ́ jẹ́ kó bá yín gbọ́ wípé government business lẹ convert sí personal business nítorí greedy interest yín? Ẹ wò tẹ́ bá fi dídá èmi o lọ́pọ̀lọmọ kékeré tó wà lórí èmi tèmi ń lé mi ìbá ní kẹ́ má involve ọlọ́pàá o. This is not a police case now. Báwo lè ṣe máa feel kí gbogbo papers bẹ́ẹ̀ sì máa gbé gist all around? Kò ń ṣọ̀rọ̀ ọlọ́pàá àtọ̀ kò ń ṣọ̀rọ̀ ọlọ́pàá. Ẹ wò chief ẹ má gbàgbé ẹ̀ náà ni o kò ń ṣọ̀rọ̀ ọlọ́pàá chief once you are big you are big. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Kí ló ń jẹ́ when you are big you are big? Ẹ jẹ́ mi lónìí àyè ni mò ń bá sọ̀rọ̀ náà. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Kí ló máa ń ṣe wọ woman? Ẹ jọ 50 million naira nìkan tá à ń sọ̀rọ̀ nípa èyí náà. Ẹ wá sọ pé ní ìfọ̀mù ọlọ́pàá. Èdè ní wo nìyẹn? Ẹ dá mi lóhùn náà. Kí ni problem kí ni ìṣòro wọ woman? Because mi ò mọ̀ ṣòro ẹnu ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ṣó fẹ́ fẹ́ràn mi ju bẹ́ẹ̀ mi alára ṣe fẹ́ràn ara mi lọ ni. I don't understand. Mi ò understand ẹ. Chief, èmi ò ní fi yín lọ́rùn sílẹ̀ o. Torí mo mọ̀ wípé ojú lásán kò lè kọ́ tó ń ṣe yìí. Àwọn ará bí yìí gangan ni wọ́n ti fẹ́ nǹkan sí yín lójú sódà ojú yín á lè dì. Ọkàn yín á lè ṣí nínú nǹkan tá à ń sọ yìí. Kí ló dé? Ẹ gbọ́ tó yẹ̀ mọ́ ti yín náà. Bọ́ kí ni ti tiẹ̀? Ṣé wọ́n lo lówó ni? Ṣé wọ́n ní owó ni? Chief, mo mọ̀ pé mi kọ́ ni mo lówó owó yín náà ni. Torí nǹkan báyìí ni Ọlọ́run ṣe máa ń dá obìnrin ní olùrànlọ́wọ́ fún ọkùnrin. Tí kan ni wọ́n bá ṣubú ẹnìkejì á lè gbé dìde. Tẹ́ bá sọ pé ẹ ní ìfọ́mù ọlọ́pàá èmi fúnra mi báyìí ni mo máa sọ fún wọn. Ẹ dẹ̀ jẹ́ kí n sọ fún yín tí wọ́n bá jẹ́ pé àwọn ará bíi náà ló ṣe ń sàsìn yín. Ogun ò lè mú èmi o àṣàsí ò dẹ̀ ni ràn mí òun nìyẹn. Ṣé o mọ̀ pé ó ní ìṣòro? Because mi ò mọ stress ẹ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ta ló sàsì? Àyámàdé tí wàá kú ẹ gan-an. Ṣé mi ni wọ́n sàsì? Mo sọ pé kó má inform ọlọ́pàá ó sọ pé dandan má inform ọlọ́pàá. Kí ni problem kí ni ìṣòro ẹ? Ṣé bẹ́ẹ̀ mi ni mo lówó? Jẹ́ n wá sọ nǹkan kan fún ẹ. Tán bá bí pọ̀rí máa pọ́pọ̀ ẹ̀dá lọ sí station. Kó pe ọlọ́pàá tí bá ti lọ tán. Wàá rí nǹkan tí máa fojú ẹ̀ rí inú ilé. Yes! Wàá rí nǹkan tí máa fojú ẹ̀ rí inú ilé. Àṣé Tó sọ pé kì í gbọ́ràn ni. Àṣé Àbújá kan ò sí lọ́rùn ọpẹ́. Àṣé Akẹ́ o. Àṣé Àbújá kankan kò sí lọ́rùn ọpẹ́. Ṣèkàṣèkà tó ṣèkà tán tó gbàgbé. Oúnjẹ yín ti rẹ́dí ẹ wá jẹun. Bọ́lá, ebi ò pa mí for now, please. Chief, mi ò láìkí nǹkan tẹ́ ẹ ṣe. Kí n torí ọ̀rọ̀ owó ilẹ̀ ṣe ń kárí bọnú? Mo expect to get over owó yìí now. Mi ò lè get over it. I can't get over it now. Kì í ṣe ọ̀rọ̀ owó ni mò ń sọ. Not the 50 million naira. But báwo lọ́wọ́ kan ṣe máa wá? Tọ́ máa kóra wọn jọ tọ́ máa bá mi. Tọ́ dẹ̀ fi pé àwọn lè gbà mí. And go scot free just like that. Èmi máa ní. Ṣé Badmus? Èmi ọ̀gbàgbà. Lèèyàn kan tó wá gbá mọ́lé. Owó ọ̀dẹ̀ ló sọ pé ká má lọ ọlọ́pàá yìí. Tábà tiẹ̀ fẹ́ involve ọlọ́pàá. Ó yẹ ká wá nǹkan ṣe sí. Now you are talking. Nǹkan tá a fẹ́ ṣe sí yẹn gangan ni kò jẹ́ kí èmi mọ̀
fún mi láì jẹ́ nǹkan tá a lè ṣe sí please. Chief mi ò bá dẹ̀ mú yín débi kan. Ẹ̀bọ́. Ibi tí mò ń sọ yìí ó dá mi lójú pé kó máa mú wọn pé kó máa mú wọn lásán o àwọn fún ara wọn ló máa fi ẹsẹ̀ ara wọn rìn wá bá yín pẹ̀lú owó lọ́wọ́ bẹ́ẹ̀ ni èyí ni mo sọ bẹ́ẹ̀. ìyẹn wà ókè ó ṣe ń sọ̀rọ̀ ní so ọmọ ọ̀dọ̀ àgbà ni ẹ́ ọ̀sùnmọ̀ àwọn àgbà ìbílẹ̀ ló ń sọ yẹn ọ̀dọ̀ àwọn oníbílẹ̀ ẹsẹ̀ yẹn ọmọdé yìí gùn ebo ló fi gbé léèsì tó ń sọ fún mi láti jọjọ yìí. àṣé akẹ́. so ìwọ náà máa. àṣé Àbújá kan sí lọ́rọ̀ pẹ́. àṣé akẹ́ o. tí bàbá yìí gbé jí ẹ̀rọ. ẹ bá ti yà báyìí ẹ kọ́ park mọ́tò kì í débi nítorí omi yẹn. àmà park. bẹ́ẹ̀ni ẹ kọ́ wọ bíbá yìí. àti débi tá à ń lọ ni. ẹ àti débẹ̀ bíbá yìí là ń lọ ọ̀nà débẹ̀. àbọ̀ tó ní wà bí ṣé ibi tó ń gbé ìjìnà ni. wọn kò jìnnà mọ́ just the street náà ni just the street. ọ̀rọ̀ ẹ park báyìí. a máa fẹsẹ̀ ẹni lọ. ọ̀nà ká máa gbà lélẹ̀ ẹ park dáadáa. ok ẹ bá ti sọ bẹ́ẹ̀. ṣé wàá ok. wọ́n wà ok. ẹ jẹ́ àpẹẹrẹ ok. ẹ park. ọ̀sẹ̀ mi gbogbo bíbá yìí àárín ìtàbá ti rìn àwọn oníbẹ̀ yẹn. àṣegbé kan sí àṣegbé kan sí àṣegbé kan sí. àṣegbé kan sí. Bọ́lá irú ibo ló mú mi wá tí mọ́tò òde bẹ́ẹ̀ ẹsẹ̀ ẹ̀yin obìnrin máa gùn kẹ́. Chief ìwọ sí kan tí mo ètì jù láyé yìí òun ni kéèyàn wà kó dẹ̀ cheat èèyàn kó dẹ̀ fi pé kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. irú ìdájọ́ wo lè wá fi pé ó tọ́ sí ẹni tó bá cheat èèyàn. ikú gbóná ni. ikú. yes ikú gbóná ni ikú lè rí ẹ̀ṣẹ̀ 50 million wájú ọmọdé owó ṣé bí o sọ pé ibi tí bàbá yẹn wà ní. bẹ́ẹ̀ni jẹ́ ká rí bàbá ó tẹ̀ dá bẹ́ẹ̀ ó ṣáà sọ pé bàbá gbóná. bàbá gbóná bàbá wà ní ilé. gbọ́dọ̀ wádìí ilé. Bella Captain Jimmy. Bọ́lá kí ló ń ṣẹlẹ̀ ṣé bí bàbá ló sọ pé àwa rí. Chief Magnus ikú tó jẹ́rìí ẹ̀ṣẹ̀ àwọn tó máa ń cheat èèyàn náà ló wá fi hàn ní bíbá ilé mi. David kọ́ níbi bíbá captain ló ń jẹ́. What's happening here? Chief Babatunde Badmus ìwọ ni èṣù tó ń gbé nínú ọmọ ènìyàn àwòdì òkè mọ́ pé onílẹ̀ ń wò ó. Bọ́lá kí ló ṣẹlẹ̀? Chief Babatunde Badmus ẹni tó ṣe ló gbàgbé ṣùgbọ́n ẹni tó máa kọ̀ ní gbàgbé ó jẹ́ àlẹ́nu fún mi wípé ó dá mi mọ̀. ó dẹ́ mọ̀ Bọ́lá kí ló ń ṣẹlẹ̀? Please kí ló ń ṣẹlẹ̀? What's happening here? ọjọ́ rẹ̀ bí àná èmi ni Adébọ́lá ọmọ Gbẹ̀ṣẹ̀wó. gbèsè ṣé mi ò ti wá jẹ gbèsè báyìí gbèsè lélẹ́yìí o. bàbá èwo ti gbèsè kí ló dé. sí fún ni ó ní gbogbo sẹ́ka aṣọ tá a jọ ṣe àti gbogbo èrè tèmi àti ìta àjọ ní ó lóun ti fi gbogbo ẹ̀ sí fixed deposit mo rí pé tèmi ti bá mi níbo ló ti ń ṣe yẹn. kò yé mi o. fixed kéde tí wọ́n ń pẹ̀lú fixed deposit. ẹjọ́ lówó ni wọ́n lè kó tí yín lé lọ́wọ́ èwo ni adékò gbowó sí irú ọ̀run mi láéláé wọn lè ṣòro ẹ̀ bóyá ẹ̀gbọ́n kan tọ́ mi dáadáa. n tó bá mi sọ nìyẹn ọ̀rọ̀ sífò tí ẹ̀ wá yé mi mọ́ rárá báyìí kò yé mi o. ẹ lè gbà mí kò ṣeé ṣe àbí ọ̀nà ń gbọ́ ìgbọ́n náà ti ṣe láyé fixed deposit.
ilẹ̀ ṣáájú torí ọjọ́ lẹ́sẹ̀ lọ́kọ̀ nítorí ìjọ sọ ìjọ ìṣàánú wà. nítorí mi kì í ṣọ̀dájú báńkì official ni mi iṣẹ́ tí báńkì rọ̀ mí ni mo jẹ́. ìjọ torí olóò ìjọ ewu dádì mi ti promise pé gbogbo owó yín àwọn máa sún táwọn bá ti gẹ̀ẹ́sì ṣe mi ìjọ torí olóò ìjọ. òṣìṣẹ́ báńkì ni mi nǹkan tí báńkì sọ fún mi pé kì í ṣe ni mo ṣe. láti ṣàwárí nílé lórí wọn ní báyìí jáde fíjì lábẹ́ ló máa gbé ní sí. ọ̀rẹ́ fíjì ọ̀rẹ́ májì ẹ sọ̀rọ̀ Mọ́mí Bọ́lá. Iṣẹ́ mọ̀ pé embarrass mi náà ní gbogbo nǹkan tẹ́ ṣe. Mo ní kí wà àtàwọn ọmọ ẹ̀kẹ́ dìde lórí ìkànnì. Chief ẹ jẹ́ wọn báyìí sá. Ó dáa báyìí sá ẹ jẹ́ wọn báyìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣàánú mi sá. Ṣàánú mi ló ń sọ látàárọ̀. Kí n ṣàánú ẹ. Ó dàbí nǹkan tí ò yẹ, ó pọ̀ ju tó yẹ lọ. Let me tell you, gbogbo owó tó dè mí àti ọkọ ẹ̀ pọ̀ lórí business àti ọ̀ṣẹ́, gbogbo ẹ̀ ni mo ti fún un. Bóyá ó ti wá kó sí business míì tí ò sọ fún ẹ, ìyẹn ni mi ò mọ̀. Tótọ́ ni bóyá ó ti kó sí business míì kó tó kú, I don't know. Láíláí. Ọkọ mi ò kì í ṣe nǹkan kó má sọ fún mi nígbà tó wà láyé. Kódà kò sí nǹkan tó fẹ́ dáwọ́lé báyìí tí kò ní sọ fún mi. Ẹ jọ̀ọ́ kò lè rí bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ kò lè rí bẹ́ẹ̀ kí n má mọ ẹ jọ̀ọ́. A jẹ́ pé èmi ni mò ń parọ́ nìyẹn. Rárá o, ilé ń parọ́. Olè ló ń pè mí. Gbogbo tó lè ní mí. Ẹ má ṣe mí gbọ́ sà. Nǹkan tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé ṣe rí owó yìí tó kó lórí bísínẹ́sì pèmí náà mọ̀ ń pa ẹ̀. Torí ọkọ mi gbowó ní báńkì. Èmi fúnra mi náà mo tún gba loan lákòjọpọ̀ ló kó lórí bísínẹ́sì yìí ní ẹjọ́. Kò wá sí bó ṣe máa gbà á tí mi ní mọ̀ sí torí gbogbo gbèsè yìí la gbọ́dọ̀ ọkọ̀ sanná ẹjọ́ tí mò ń sọ nìyẹn. Ìyá Bọ́lá, Sá. jẹ́ kí n sọ nǹkan tí ò yẹ fún ẹ. Sórí ọkọ ẹ tí wọ́n ń sọ pé bóyá ẹ̀yáwó àbí ẹ̀yáwó, èèlò ni business tí ìpẹ́ lọ́kọ ẹ jọ ṣe. Sórí ọkọ ẹ, ọ̀rẹ́ mi ní secondary school then. Mo rìnnà pàdé ẹ̀ ni, ó dẹ̀ ṣàlàyé ara ẹ̀ fún mi. Mo dẹ̀ wí pé òkè jẹ́ ń fà lọ́wọ́ sókè. Nǹkan tó mú business yẹn wá nìyẹn. Nǹkan tó dẹ̀ tọ́ sí ọkọ ẹ mo ti kó fún. Look here, mi ò ṣe máa ṣe business now. Wọ́n bá àgbà tẹ́tẹ́ pàdé mi, ó mọ orú èèyàn tí mo jẹ́. Ẹ ṣí Badmus ló wà wájú ẹ̀. I control billions of naira business. So kí ni fẹ́ fi owó ọkọ yẹn ṣe? Ṣé oore tí mo ṣe fọ́kọ ẹ̀ sìn ẹ fẹ́ sọ di bímọ mi lọ́wọ́? Dádì ẹ ṣàánú wa, ẹ ṣàánú wa. Ẹ wò wọ́n ti lé mi àti sítá mi Bọ́lá kúrò ní skul. Mọ́mì wa ò dẹ̀ níṣẹ́ lọ́wọ́ mọ́. Ẹ má jẹ́ owó dádì wa, ẹ jọ̀ọ́ ẹ kún fún wa, ẹ jọ̀ọ́. Ṣé nǹkan tó ń bá àwọn ọmọ ẹ sọ ni? Wípé o lè lé mi àbí? Irọ́ ọ̀rọ̀ ẹ sọ àwọn sọ bẹ́ẹ̀, wọ́n sọ bẹ́ẹ̀. Irọ́. Ẹ fẹ́ jẹ́wọ́ dádì yín mọ́. Now ẹ jáde kó ní ìgbà mi. Get out of my compound. Ẹ jọ̀ọ́ sá, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run la fi bẹ̀yìn sá. Ṣe létí, ẹ̀yin etí tán fi ń gbọ́ràn. Tí n bá sọ pé kẹ́ jáde lẹ́ẹ̀kan sí tẹ́ ẹ̀ bá jáde, màá pe ọlọ́pàá wá kó gbogbo inú bí. Get out. Èèyàn máa burú o. Badmus, ìka máa lè yan. Imú gan ní kà kò jẹ́ ká gbóòórùn àṣebí. A lè mọ̀ pé níbi báyìí ni ẹ. Níwọ Badmus. Màá jẹ́ kó mọ̀ pé mo lẹ́nu mo mọ̀ yàn. Bẹ́ẹ̀ ni, mo wá fi hàn pé o lè jogún ọkọ mi gbé, o dẹ̀ lè jogún ẹ̀ gbé, o lè fìyà jẹ wá, máa gbẹ̀tọ́ mi lọ́wọ́ ẹ̀, máa gbẹ̀tọ́ mi àtàwọn ọmọ mi, máa gbà lọ́wọ́ ẹ̀. Ìwọ, níwọ, bí kú ló wà lóko ni, bí pàkúté ni, ó dìgbà náà wàá gbà. Bẹ́ẹ̀ ni, mo mọ èèyàn, mo ní èèyàn, wọ́n ìyá máa jẹ́ because I take this case against you. Yes, lóbìnrin mi tàtọ̀ rìn, kọ́kùnrin tàtọ̀ rìn, káwọn wo ètò máa lómi lẹ́sẹ̀ jura wọn lọ, wàá gbà. Irọ́ ló pa. Máa gbowó mi lọ́wọ́ ẹ, máa gbà lọ́wọ́ ẹ olè. Ìka ẹ̀dá ìwọ. Ẹ jẹ́ ká máa lọ. Máa lọ tẹ́lẹ̀. Mo wá ní máa lọ ṣùgbọ́n ó máa rí mi wò bí ìlú. Chief Badmus, mo mọ̀ pé lílérí tí màámi wá lérí sí yín lọ́jọ́ yẹn. Nígbà wọn fẹ́ gba gbogbo owó ọkọ àwọn padà. Lè ṣe parọ́ mọ́ màámi. Lè ṣe parọ́ mọ́ màámi. Gbogbo ìtẹ́tẹ́ dá lọ́jọ́ yẹn ló wọ́n màámi fẹ́ràn. Tó dẹ̀ pa wọ́n sẹ́yìn. Chief Badmus, anytime tí bá rántí nǹkan tí màámi sọ fún mi lẹ́wọ̀n, ó máa dàbí pé kí n pa yín ni. Màámi, ó dá mi lójú
mo mọ̀ dájú ni wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀dílé ń jẹ̀yà ẹ̀. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ọba ò sùn. Mo mọ̀ pé Ọlọ́run ò sùn màmí. Ọlọ́run ò sùn ọkọ mi. Èmi máa ti gba kádàrá mi. Ti gba kádàrá mi. Ọlọ́run ò sùn. Ṣùgbọ́n ọkọ mi, ohun tí èmi tiẹ̀ ṣe pè ẹ́ pé mo fẹ́ bẹ̀ ẹ́ ni kó dáríjì mi. Pé mi ò láǹfààní láti ṣe gẹ́gẹ́ bí abiyamọ dodo fún ìwà àtàbúrò ẹ̀. Màmí. Dáríjì mi ọkọ mi. Màmí. Bá ń bẹ àbúrò ẹ̀ nú. Ẹ ṣe sọ̀rọ̀ báyìí. Ṣe Badmus. Ló dàrin àjọ ayé mi àti bàbá yín rú o. Ti Badmus. Ti Badmus. Ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Ti Badmus máa jìyà ẹ̀ṣẹ̀. Mo dẹ̀ mọ̀ wípé Ọlọ́run ọba tí mò ń sìn, Ọlọ́run ò sùn. Mo mọ̀ pé ìyà máa jẹ Ti Badmus. Adákẹ́dájọ́ lọ́lọ́run. Ọlọ́run ò sùn lóòótọ́. Kàn jẹ́ pé mò ń bọ̀ wá Ọlọ́run. Kò yá lógún ọdún ni. Ìtì bá dùn mọ́ mi jù. Ní pé káwọn náà fún mi ní àǹfààní láti ṣe ìdájọ́ lọ́dún. Fíṣì Badmus ni olùdájọ́ mọ́ mi lọ́jọ́. Tí wọ́n ṣe ìṣe bámbám ní ṣé wọ́n wá rí sí i pé abẹ́ni lórí òfin kí wọ́n gbé ìdà kọjá níwájú orí òun. Ìwọ tó gbá bàbá mi àti màmá mi. Wọ́n sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n gbẹ́ ní justice ìjìyà. If you must know, èmi àti Kọ́ládé, David àti Mr. Túndé la plan láti gbà ẹ́. Mr. Túndé mọ̀ nípa bọ́n ṣe gbá mi. Mo rí pé ò tí ì kúrò àkéèké tó wà nínú ìsílẹ̀. Ó ti pọ̀. Ìwọ sàkómọ tó fi gbogbo ojú ayé ẹ̀ sí ẹ́. Ó dẹ̀ sákẹ̀ just like that nítorí obìnrin. Obìnrin tó ṣẹ̀ṣẹ̀ pàdé. Ti Badmus ìkànnì ẹ̀. Ìkànnì ẹ̀. You think your money can buy me? Òun pé owó ti tẹ̀lé ra mi. Bọ́lá máa ṣe bẹ́ẹ̀. Bọ́lá! Ayé rántí pé ọ̀rọ̀ ẹlẹ́yìn pẹ̀lú jáde ẹ̀ o. Please, spare my life. Please spare my life. Hello, Sha. Hello, Mama Láyé. Jọ níbo ló wà báyìí? Ibẹ̀ yẹn náà mo wà. Ṣáwọn náà ti kúrò bẹ̀. Wọ́n sì gan pa síbẹ̀ ní kò sí anybody tó sì move. O ṣe jọ nítorí Ọlọ́run má jẹ́ kí anybody kúrò bẹ́ẹ̀ o. And as soon as tí wọ́n bá ti fẹ́ máa lọ, Bishop pè mí jọ nítorí Ọlọ́run. Kò sí wàhálà màmá, màá dúró síbẹ̀ ní iṣẹ́ tí mo gbà náà nìyẹn. Please, Bọ́lá, spare my life, please. Chief, abala ìwà sì ti tán báyìí. Yes o, abala tó kún sí kò báyìí ni abala ìdájọ́. Abala ìdájọ́ yẹn gangan la fẹ́ ṣe báyìí lọ́wọ́ yìí. Ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ irú ìdájọ́ wo la fẹ́ dá fún Chief Babátúndé Badmus? Ikú ò tọ́ sí mi, ẹ jọ̀ọ́. Òun fún ara ti sanwó ẹjọ́ tó máa dá fún un. Àbí Chief Badmus. Split of tongue ni. Ó ti sọ wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Jọ̀ọ́, please. Mo fọlọ́run bẹ́ẹ̀, please. Ẹ̀wọ̀ ẹ̀ ń gbọ̀n, àgbàlagbà bíi rútí ilẹ̀ ń gbọ̀n. Gbogbo àwọn tó ń dẹ́nu wọn lógbòdò, kí ló ṣe wọ́n? Ó wá ń gbọ̀n, àgbàlagbà, àgbàyà. Mr. David, ẹ jọ̀ọ́, please. Iṣẹ́ èṣù ni, ẹ jọ̀ọ́. Bọ́lá bá ń bẹ̀ wọ́n, jọ̀ọ́. Ẹ̀yin èèyàn mi. Bá ń bẹ̀ wọ́n. Nítòótọ́ èmi ni mo pè yín wá síbí báyìí. Bọ́lá jọ̀ọ́. Ṣùgbọ́n ó máa wù mí kí n dá sí èyí àfọ̀mọ́ yìí fún ara mi. Má ṣe bẹ́ẹ̀ yẹn, Bọ́lá. Nítorí pé last wish mom sí mi ni wípé ká
káwọn ṣe ìdájọ́ chief fún ara wọn. Watch me as I do my thing. Chief Badmus, say your last prayer. Jọ, má yìí kí ni ẹ̀ jọ. Get down. Oh, get down. I said get down. Àwọn ni wọ́n bá ẹ jẹ, àwọn ni wọ́n bá ẹ mu. Ojú ń pọ́n ọmọdún níyà, ó fi ìdájọ́ sọ́wọ́ ara ẹ̀. Ẹ̀yin ò mọ̀ pé bó pẹ́ bóyá, ìkà á fi ka àbámọ̀ bọ ẹnu. Sùúrù tó lọ́jọ́ báyìí, ò ní ìdájọ́ àṣebí. Ẹ̀yin àti màmá, ẹ bá ti má fi ìdájọ́ sọ́wọ́ ara yín, kẹ́ fi jà fólú, ọba dákẹ́dájọ́. Kálẹ̀ yìí ní sùúrù díẹ̀ ni. Ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí làwọn EFCC wọ́n fẹ́ lọ arrest chief lórí owó èrú tó dá àwọn àtijọba papọ̀. Ẹ wò, wọ́n ká òkú èèyàn mọ́nú factory chief. Position tẹ́yìn wà lé ní báyìí, chief ló yẹ kó máa wà ń bẹ̀ lé ní. Ẹ bá ti ṣe sùúrù. Àmọ́ kádàrá ò ní lọ láìṣẹ. Àkọsílẹ̀ ti dúró. Nẹ́ẹ̀tì tẹ̀gbé wá fún màmá rẹ̀. Bóyá wúlò fẹ́yìn náà. Jọba